ẹni tó sọjọ́ bí lónìí bó bá mọ̀ ọmọ bá ń ṣàdúrà fún ni. ta ni o Olúfúnláyọ̀ Aisha Ọ̀ṣìnyẹlé èké ìyàwó alátàwẹ́wẹ́ onínúure ni oníwàáre ni olókìkí ni kò fòkìkí tí Olódùmarè fún fi panilẹ́kún ẹni abíire o bíbíire ò ṣe é fowó rà. Aishatu pẹ́pẹ́ 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 Aishatu pẹ́pẹ́ foundation. Aisha ọdún ẹ lóde o ọdún ire àmókègùn ire ọdún ẹ lóde o ọdún ire àṣeyí ṣàmọ́dún. ọdún ẹ lóde o ọdún ire àmókègùn ire ọdún ẹ lóde o ọdún ire àṣeyí ṣàmọ́dún. ìbàlọ́wọ́ Olódùmarè ọba ṣẹ̀dá ayé o Olódùmarè ọba ṣẹ̀dá ọ̀run bàbá mi alágbàgbà bàbá àgbàlagbà oyè òrùlé tó borí òde àgbáńlá ayé o ọba jíni ọba pani ọba yìnyín ọba tó ní ká máa sọjọ́ bí o èmi àdùn ní mo dé gẹ́gẹ́ bí iṣẹ́ tó rí fi rán mi màmá oríkì o lóhùn arin kínkín Aisha o pẹ́pẹ́ o pẹ́pẹ́ tí kì í ṣe ni ní jàǹbá pẹ́pẹ́ tí fi pẹ́pẹ́ rẹ̀ yọ tálákà kúrò nínú ẹkún òun ò ṣe é. Ìjẹ̀bú o nílé bàbá àtìyá rẹ̀ o Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ Àwùjalẹ̀ ọmọ arójòjòyè o ọmọ alágẹmọ ògún ọmọ alágẹmọ òfún wọ́yọ́wọ́yọ́. Aisha o ọjọ́ bí lòun ṣe òkú oríire àṣeyí ṣàmọ́dún o Aisha ó ti rọ́dún èyí náà ojú tó fi rọ́dún òní fọ́ o etí tó fi gbúrò ọdún òní di gbogbo tó ti firun dúdú kó jọ nílé ayé òní firun funfun pàdánù rẹ̀ Aisha ọmọ onímọ̀lúsì o adòròkè ọmọ olúmọlúsì adòròkè o ọmọ olúfọwọ́ rẹ̀ ṣe tẹ̀jẹ́ àkótá kìjì ọmọ onígbòyí o okú oríire okú bíbíire okú àmókèkùn ire ọmọ onígbò máwọ̀ ọmọ onígbò aláriwo Ìjẹ̀bú òdòrò àwúre fàṣẹbánú ọmọ wọn níjẹ̀bú gbó ọmọ orí mọ́ lùsì o ọmọ ọlọ́jà gbọ́mọmọlé àwọn bàbá tí ọmọ bínú pagún o ọmọ ọba tí ń fàṣẹ mutí aláyélúwà o ọmọ tá a kó àwòye. ilé o Ìjẹ̀bú tí ṣayá Ìjẹ̀bú aya ṣì ń délé àwọn ọmọ olówó ṣẹ̀ǹbáyé méjì lọ́fẹ̀ẹ́ra wọn o bí Ìjẹ̀bú bá ṣọkọ Ìjẹ̀bú tí Ìjẹ̀bú ṣayá Ìjẹ̀bú owó àmọ́ yìí lówó ọlá àmọ́ yìí lò ọlá ẹ̀yin ọmọ alágẹmọ mẹ́rìndínlógún o ọmọ alágẹmọ ògún wọ́ọ́yọ́wọ́yọ́ ọmọ adìyẹ bà lókun omi lìlì ara òrokùn ara òradìyẹ jẹ́ ń bọ́ délé ọkọ rẹ̀ olóríire Abíọ́dún o Ọ̀ṣìdélé o ọmọ bá ń ta o ọmọ bá ń ta gbọ́rùn jagun gbogbo ohun mi ò dìde Ìjẹ̀bú Òde nìkéré ajagbalúra ọmọ olówó ṣẹ̀ǹbáyé o ọmọ ń ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ mọ́yọ̀mọ́ ń ṣe ni onílé ìpani ọmọ adúrúmádé o dúrúmádé o dúrúmádé o ọmọ adúrúmọ́ oṣù padìyẹ ẹ̀jẹ̀ ọmọ aládìyẹ ògògò màgà èyí tí ń fẹ̀yìn ẹ̀yẹ bí àwo kẹ̀gbẹ́ 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 ọmọ alágẹmọ o ọmọ alágẹmọ mẹ́rìndínlógún o ọmọ alágẹmọ àbíjó wẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́ ọmọ alágẹmọ àbíjó wẹ́nẹ́wẹ́nẹ́wẹ́nẹ́wẹ́nẹ́ ìwọ máa ní Kúdí ìwé o. ó máa wẹ̀ ó máa léde pé.
kí ọ mọ́mí Abímbọ́lá UK ló ní kí n mọ kí ọ. wọ́n ní kí n mọ kí ọ torí pé nínú re ni ọ wọ́n rí gbogbo iṣẹ́ tó gbé ṣe actress ni ọ òṣèré ni ọ ò ń gbé àṣà àti ṣe ilẹ̀ bàbá rẹ̀ ga bẹ́ẹ̀ sì rẹ̀ ò ní gbéraga oníwà rẹ̀lẹ̀. Aishat Pepe Foundation. Restoring lives one step at a time. Aishat Pepe Foundation. Restoring lives one step at a time. Ìwọ ni ó tún gbé sí ayé ọmọnìyàn ṣe. Ọmọ onígbò má dé. Ọmọ onígbò má wọ̀ ọmọ onígbò aláriwo. Ọmọ onígbò àjòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ gbòòrò yóò dòun ẹbọ ni. Ilé bàbá tó bí yín lọ́mọ ni wọ́n ti ṣe báhùn. Ìjẹ̀bú ní ọmọ èrè níwà. Ọmọ olówó ṣẹ̀ǹbáyé. Tọkọtabo. Ọmọ olówó ṣẹ̀ǹbáyé bẹ́ẹ̀ gbóhùn mi ẹ dìde. Òrìṣà jẹ́ǹdà bí onílé yìí ni wọ́n ṣe ń sọ wípé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó ọkùnrin Ìjẹ̀bú owó obìnrin Ìjẹ̀bú owó Ìjẹ̀bú gbó owó Ìjẹ̀bú òde owó ni o.